fi sọ́nù ọ̀rọ̀ mi kan wípé ọtí mímu ẹni tí ọtí bá jẹ́ àdánwò fún wọ́n á fi ṣàdánwò bẹ́ẹ̀ lómi torí mi rí èyí tí rí tiẹ̀ lọ́dọ̀ mi dáadáa tọkọ ń mú ìyàwó àti ìyàwó mọ̀kọ wá pé àdánwò ọkọ òun lọtí yóò sì máa sunkún ó ní àfi tóun ọ̀bá rówó nìkan lòun ò ní débẹ̀ tọ́ba ti wá mú tán yọ máa bílẹ̀ mu rẹ̀ èmi máa sọ fún wọn ni pé ẹ máa kírun o bó o ti mú un náà máa lọ kírun bẹ́ẹ̀. ọ̀kẹ́ nù àwọn ọ̀dọ́ ọjẹ́ ẹni tí mutí ó ti bá ń fáàsì kìíní ó bẹ̀rẹ̀ ń di ayé rẹ̀ pẹ̀lú kó máa mutí kó máa lọ patí kó máa hùwà tí ọ̀dà kó máa ṣe sìnà kó máa ṣe ránù kó máa Ọlọ́run kì í ṣẹ̀sìn mùsùlùmí sì ni gbogbo bí tí ọ̀dà lẹ́tì máa bá Ọlọ́run wá bùn lọ́mọ mẹ́rin àbá wa Ṣuaib ọmọ mẹ́rin ọlọ́run mú ọmọ mẹ́rin ìyàwó wa jẹ́ lẹ́sìn ọkọ jẹ́ fásìkì bí ìyàwó bá wá ń kírun ọkọ kà máa wò ni yọ kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹgbẹ́ náà ni wọ́n gbà kọjá pé ọba kírun náà òun lọ bí afa lọ ọba nídìí nǹkan kọ̀ọ̀kan ọmọ kọ́ wá bá wọn bẹ̀ wọ́n fi wá bímọ àkọ́kọ́ bẹ́ẹ̀ wọ́n wà lérí ẹ̀ wọ́n bímọ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ wọ́n wà lérí ẹ̀ ọbí ẹlẹ́ẹ̀kẹta ni wá jẹ́ odi ọ̀gbọ́rọ̀ ó sì jẹ́ ọ̀yàyà ó di létí ó sì ya ọ̀yàyà kò lè sọ̀rọ̀ kò sì gbọ́ ọ̀ẹ́sẹ̀ wá bí ẹlẹ́ẹ̀kẹrin òun náà tún dúró ó pé lọ́mọ wọ́n wá ń bá a lọ bẹ́ẹ̀ bàbá yìí wá wò wípé ọmọ mẹ́rin mo bí ibo ló ti gbélé yìí wá ó di létí ìran àwọn ò di létí rí ó tún yaya kò lè sọ̀rọ̀ ó ti yé ìran mi kan ọ̀ya rí kó má lè sọ̀rọ̀ àádálẹ́nu ńlẹ̀ wa ni etí wá sí ìlà ńlẹ̀ bàbá tèmi ni ibi ọba ti lọ ọmọ gbé lọ bẹ̀ ọkọ ọmọ náà ti ìyàwó ẹ̀ nígbà ọkọ ọmọ náà ti ìyàwó ẹ̀ ìyàwó bẹ̀rẹ̀ sí tọ́ ọmọ náà ó bẹ̀rẹ̀ sí tọ́ ọmọ náà ọmọ yìí ti wá di mukallaf ó ti di ẹni tí Ọlọ́run gbé ọ̀ràn yàn kọ́ lọ́rùn àmọ́ láti kékeré ìyá ti máa mú lọ mọ́sálásí ìyá sì máa mú lọ lé kéwú Ọlọ́run wá ṣe kàrámà fọmọ náà láì gbọ́rọ̀ àti láì lè sọ̀rọ̀ tọ́ba ti jòkó ti àwọn tí ń kéwú láti nú ẹ̀mí lọ́lọ́run ti ń kọ́ ní alahama rẹ̀ ní ìmọ̀ alukurani láti nú ẹ̀mí wá ó ti wá mọ alukurani àmọ́ kò lè kà kò sì lè gbọ́ inú ẹ̀mí òun ló jẹ́ ń sọ pé alukurani bó ti sọ fún anabi ọ̀sọ̀ ní ọ̀ndà alikalamu nafsi inú ẹ̀mí lọ́lọ́run ti ní malayika ń ju alukurani sí fana Muhammad inú ẹ̀mí yẹn náà lọ́lọ́run tí wọ́n ń kọ́ ọmọ yìí lálùkùránì ó ti wá ma kùránì àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yòókù wọ́n wà nílé àlùkùránì tí wọ́n ń ké wọ́n èyí tí kọjá yíṣù méjì àwọn tí wọ́n gbọ́rọ̀ tí wọ́n sì lè sọ̀rọ̀ tí bàbá fi wọ́n ṣe fàárí tí fi wọ́n ṣe yànnà wọ́n wá ti kọjá yíṣù méjì ọmọ tí ò lè gbọ́rọ̀ tí ò sì lè sọ̀rọ̀ òun sì ti mọ́ dídí àlùkùránì látòkè délẹ̀ àmọ́ kò lè wí abakala ọ̀ya bàbá ọmọ pé ọmọ náà ma Kùránì tí a kò rí wí ìyá náà ma pé ọmọ náà ma Kùránì àmọ́ mú lọ mọ́sálásí tásìkò orun kọ̀ọ̀kan bá ti wá tó ọmọ náà ó dìde yọ sàlùwàlá ọwọ́ di ọjọ́ kan àbáwá Ṣuaib àti ajá wa Basira àbí mo fẹ́ kẹ́yìn méjèèjì ọgbọ́ mo sì fẹ́ kí gbogbo obìnrin tí ń bẹ́yìn àyín kó mú wá sí mbẹ̀ àwọn ọkùnrin tá ń bẹ́yìn àyín náà ká mú wá sí mbẹ̀ kódà àwọn àfà ká mú wá sí mbẹ̀ ẹnìkan ọmọ tí ó sọ lóko rí o ó lè jọ ọmọ tó hétí nú ọmọ rẹ tó wọ pé eléyìí ò lè jẹ èèyàn láyé ó lè jẹ òun náà ní ó padà sọ lóko tí ó dá èyí tọ́lọ́ inú àṣà Ọlọ́run tí sábà máa ń ṣe nánu ọmọ tá a bá kọ́tì náà ní òkúta tá a bá sọnù tá a láà nídìí ẹ̀ má òun náà ní ó padà digun tí ó mú ilé lọ́wọ́ ìmọ̀ sábà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ di ọjọ́ kan ọmọ yìí ó jòkólẹ̀ bàbá rẹ̀ wá gbé ọtí síwájú báyìí
bàbá wa mú ọtí ń tọ́ sínú tọ́ḿbìlà ń wá mú àsìkò òun wá tó wọ́n pe Allahu akibaru bàbá sàn gbé ọtí tiẹ̀ lọ ni ìsàn bá tiẹ̀ lọ òun mo fi sọ́nù ọ̀rọ̀ mi kan wípé ọtí mímu ẹni tí ọtí bá dé àdánwò fún wọn á fi ṣàdánwò bẹ́ẹ̀ lómi torí mi rí èyí tí rí tiẹ̀ lọ́dọ̀ mi dáadáa tọkọ ń mú yàwó àti ìyàwó mọ̀ọ́kọ wá pé àdánwò ọkọ òun lọtí yóò sì máa sunkún ó ní àfi tóun ọba rówó nìkan lòun ò ní débẹ̀ tọ́lá ti wá mú tán yọmọ bílímù rẹ̀ èmi máa sọ fún wọn ni pé ẹ máa kírun o bó o ti mú un náà máa lọ kírun bẹ́ẹ̀ bó o ti mú un náà máa lọ kírun bẹ́ẹ̀ bó o ti mú un náà máa lọ. mo ní ọ̀rọ̀ pé ẹni ọba mutí kò gbọ́dọ̀ kírun ní ogójì ọlọ́run ní gbà wọn lógójì ọjọ́ à ń lé àwọn tí mutí àfẹ́ kún rí oògùn tí wọ́n fi fọtí lẹ̀ kí lóògùn rẹ̀ òun ni wípé inna salata tanha anil fahsha'i wal munkar ìrun ní ọkọ̀ ti fún ọ ní ọkọ̀ olè fún ọ ní ọkọ̀ ṣìnà fún ọ ntọ́ bá ti mú ṣìnà tí ń kírun tó mú olè tí ń kírun ẹni ọtí bá já dánwò rẹ̀ àdánwò ni kò rí ìfilẹ̀ ẹni ọmọ abáàrùn rẹ̀ lọ kọ́ máa fi síbi ìrun wípé wọ́n ọlọ́run àgbákò tí ń bẹ lára àwọn yìí báwọn yọ ọlọ́run ó sì yọ bá a bá ní ọmọ kírun lógójì ọjọ́ tí ọba kírun ń jò lámà tí ó kú yóò kú lérí pé òun tí yóò tún kú lérí pé kò sí lọ́hùn tí ì lọ àgbákò méjì ló ṣe á wà á ràn án lọ́wọ́ bẹ́ẹ̀ fúnra rẹ̀ lọ́lọ́run wọn padà yọ lẹ́mẹ̀rẹ̀ ńgbà tí ọba ya bẹ́ẹ̀mẹ̀ ti màánù ẹ gbọ́ bí mo ti ṣe kí ni bí mo ti màánù ọkùnrin yìí wá gbé ọtí òun kalẹ̀ báyìí ni wọ́n mú wọ́n sà ń gbé wọn kọ̀ dáhùn ẹ̀wùjọ́ tọ́lọ́run fẹ́ ṣàánú rẹ̀ ọmọ adití tí bàbá ní òwúlò tọ́lọ́run kọ́ lòun ní tọ́lọ́run ò lè jèrè ẹ̀ ọmọ yìí kẹ́ súnmọ́ bàbá rẹ̀ ìwọ̀n ń sunkún bàbá wọn bí pé kí ni pọ́ lẹ́kùn ọ̀sọ̀ kò kú gbọ́ pèlè tí ó máa sọ èwo ní pọ́ lẹ́kùn èwo ní sọ bàbá sàn fọwọ́ rà nígbà èmi àwọn arúgbó ọmọ òsì ọmọ pè ya rẹ̀ wọ́n wá wọn máa rẹ o ọmọ tó bí tí ò lè sọ̀rọ̀ ọmọ tó bí tí ò lè tí ọgbọ́n tó à ń wí àbí pé kí ni ń ṣe kọ̀ gbọ́ pèlè tí ó fún wa lẹ́sì èmi ọmọ ẹkú eré ibú ti ń sun o ìyá wa fọwọ́ ra ọmọ ìlérí ìyá ma bíi tí bànkẹ́ ẹ sọ̀rọ̀ abiyama obi ọwọ́ sọmọya ìyá wa ń ṣe báyìí wọ́n fún ní ìṣàrà kí ni ń ṣe kí ni ń ṣe kí ni ń ṣe la ilaha illallah Muhammadu Rasulullah. asọ́mọ ti dàfà asọ́mọ ti di àfà bàbá ọmọ ìyá ọmọ bọ́n ma ṣe lọ bí alùkùránì nù ọba gbé kùránì níwájú bàbá rẹ̀ báyìí ṣáàṣì wọn wípé elédè Lárúbáwá ni wọn ilẹ̀ Lárúbáwá lè yí ti ṣẹlẹ̀ èdè wọn ni wọn èyí ṣe kún wọn má ma alùkùránì ọwọ́ sí àárẹ̀ kánú alùkùránì ọwọ́ fi ọwọ́ kan ọ̀kan kan bẹ̀ fún bàbá rẹ̀ ajiwa sọ̀rọ̀ ọmọ tí bàbá rò pé ò lè wúlò tí ìyá náà wò pé tọ̀ kò lè wúlò fún mi lóòótọ́ àmì mi ó sì sí Ọlọ́run lára rẹ̀ èyí lè sọnù ìgbà tí ó sí ọ̀kan kan bẹ̀ pẹ̀lú ẹkún ọwọ́ fọwọ́ kan bẹ̀ ọfọwọ́ kan báyìí bàbá wa ní kí ni èyí ní fọwọ́ kan ìgbà tí wọ́n wọ ọ̀kan kan ibi tó fọwọ́ kan ó ṣe déédéé ibi tí ń pé yá bàtì ìní akhafu an yamadaka asabun minar rahman fatakuna lishaytani waliya. Lọ́dà mọ́. Inni akhafu an yamadaka asabun minar rahman. Ibi tó ma sí fún bàbá rẹ̀ mi. Fatakuna lishaytani waliya. Bàbá wa onísùúrù àbí bàbá wọn sùúrù Ọlọ́run ò ní gba sùúrù lọ́wọ́ yín o Ọlọ́run ò ní gba sùúrù lọ́wọ́ yín o Ọlọ́run ò ní gba sùúrù lọ́wọ́ yín o ntọ́ ma sínú ọwọ́ níyà àbátì ọmọ ń pé alukurani ọmọ fi kóòtì fún bàbá ẹ̀ wípé wọ́n bàbá mi ìní èmi ọmọ rẹ tí o bí ti ìgbọ́rọ̀ èmi ọmọ rẹ tí ìlé sọ̀rọ̀ àkáàfù tó ń ta ilé sọ̀rọ̀ àtà ìgbọ́rọ̀ mi ètí ń bà mí lẹ́rù tí n fi ń sunkún ni pé àyà màdúrà àzáàbù minar rahman ìfẹ́ kí ìyá Ọlọ́run ó mú ọ ìfẹ́ kọ́ Ọlọ́run ó fìyà jẹ ọ́ ìfẹ́ kọ́ dálì kìyàmà lóko ìfẹ́ kọ́ sẹ́rí ibú wájú Ọlọ́run ìfẹ́ kọ́ sọ fún wájú Ọlọ́run ọtí tẹ̀ mú yóò yín sẹ́rí ibú tìlátẹ̀ ń ṣe yóò yín sẹ́rí ibú àyèsí lọ́hùn yóò yín sẹ́rí ibú ìfẹ́ kẹ́ dọ́dọ̀ Ọlọ́run
ṣe ìbáni close friend lẹ́jọ́ jẹ́ lálẹ́ kìyàmà bọ́bá dàlẹ́ kìyàmà torí náà bàbá mi yẹn fi gbogbo ọ̀rá nù yín lẹ̀ sẹ́ni bó ti wú bẹ́ẹ̀ ìmálẹ̀ ọlọ́run ìmálẹ̀ ntọ́mọ yẹn wí sí wọ ọkàn bàbá wa bẹ̀rẹ̀ ẹkú yìí wá pọ̀ bàbá wa ń sunkún ní hu ìyá wa ń bẹ̀ ìwà hu bàbá wa ní atọ́tí àti ṣìnà àti kílọ̀bù àti gbogbo bí òun lọ òun ọlá wá sí tí ọmọ tóun rò pé ò lè wúlò fún òun láyé tóun ti kàn lọ́wọ́ àdó wà sí fún òun òun jáwọ́ ń bẹ̀ lónìí bàbá wa jáwọ́ bàbá wa bẹ̀rẹ̀ sí kírun ní wọ́n mú ọmọ rẹ̀ lọ ó kírun lákọ̀ọ́kọ́ ó kì í lẹ́ẹ̀kejì ìgbà tí ó di ẹlẹ́ẹ̀kẹta bàbá wa parí irun ta bàbá wa mú ọmọ náà ọgbẹ́ eré rẹ̀ máyà bàbá wa ní wọ ọlọ́run tó bá yẹ pé ọ̀rọ̀ tí ọmọ mi yìí wáàsí tó ṣe fún mi yìí lọ já mi kúrò lọ́dọ̀ Ṣèitánì ló sún mi má rẹ̀ ọlọ́run tó bá yẹ pàgbára àrẹ ọlọ́run lọmọ náà fi ṣe bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ là á lóhùn kó sì máa gbọ́rọ̀ láti sá. Ya abati inni akhafu ayyama zaka azabun minar rahmani fatakuna li shaytani waliya. sẹ́ríbi tí ń wí bẹ̀lẹ́ kẹ́nà ó ti yé báwọn ọkẹ́ gbọ́ ohun ọmọ lẹ́ẹ̀kan náà tó máa ń pè alihamudulilayi. Allahu akbar. ọmọ sì sọ̀rọ̀ jáde. Allahu akbar. bàbá wa ní lágbájá òní náà ọmọ ṣiṣẹ́ fún bàbá náà padà ṣiṣẹ́ fún mi. igi tó rò wípé bóyá kò ní wúlò fún òun lọ padà wá di tó dilé mu. a gbọ́dọ̀ fi ọmọ kan kábi sàyáná àbí káyàn ní pọ́sì gbélé yóò lè wúlò fún wa. tọ́lẹ̀ nìkan ọmọ bíi tí ó kàn yín gbó ọlọ́run ló mọ ọmọ tí tún ẹ̀yìn sí